mo kí wa pé a kú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé níbi yòówù ká lè wà á ní búrò aburú síra wa bẹ́ẹ̀ laburú kò ní ṣe ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí òun náà láṣẹ bẹ́ẹ̀ ta tún mú wá fún wa lórí ìkànnì aláyọ̀ tá wà yìí. Orúkọ oníròyìn òun náà ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí. Gbàgbó ni òkò ọ̀rọ̀ ń dún lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìyọninípò àwọn mínísítà tó yọwọ́ wọn láwo lánàá òde yìí. Ohun tẹ́lẹ̀kùn fi ń sunkún bẹ́ẹ̀ ni ọ̀nà aláyọ̀ fi ń yọ̀ lọ́rọ̀ àwọn òṣìṣẹ́ mínísítà kan èyí tí wọ́n yọ nípò tí àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń jó tí wọ́n yọ̀ lánàá òde yìí. Lórí ọ̀rọ̀ ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́, gómìnà méjì mìíràn tó ti ṣe bẹ́ẹ̀ fakọyọ pẹ̀lú bí wọ́n ṣe ìkéde iye tí wọ́n yóò máa san fáwọn òṣìṣẹ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ọyàn ló ń dùn Bobrisky tí a fi sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Iléeṣẹ́ agbófinró tó wà ní Alágbọ̀n náà fi ìròyìn náà léde bẹ́ẹ̀. Nítorí ìyàwó mi èyí tí ara rẹ̀ kò yá ló jẹ́ kí n lọ rèé jí ọ̀kadà ọ̀daràn tọwọ́ àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun bá olópariwo jáde síta bẹ́ẹ̀. Orí ti kó olórin ìlúmọ̀ọ́ká olórin tàkasùfé kan yọ lọ́wọ́ ikú òjijì nígbà tí àwọn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán fẹ́ yìnbọn gba ẹ̀mí arákùnrin náà ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn Yorùbá Nation. Ààrẹ Sunday Ìgbòho kí ó má ṣe yọjú sí ibi ìpàdé tí àwọn lọ́balọ́ba pè ní ìpínlẹ̀ Èkó. Àwọn olólùfẹ́ akọni ajìjàgbara ọ̀hún kò ní wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí olóyè ọmọ Adéyẹmọ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá lẹ́yẹ òsọ́kà. Níṣẹ́ ni òkò ọ̀rọ̀ ń dún gbàgbó lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìyọninípò àwọn mínísítà tó yọ ọwọ́ wọn láwo lánàá òde yìí tó sì fi àwọn míì dípò wọn. Níṣẹ́ ni ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń korò ojú tí wọ́n sì ń sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú tí wọ́n ti sọ di mímọ̀ wípé ohun tá a ní kòkòbò rẹ̀ bọ̀ òun ló kọ̀ tí kò rí bọ̀ yìí tó náà lè bọ igba abẹ́rẹ́ lóru ọ̀gànjọ́. Wọn ní ilé ń jó aṣiwèrè ńlá gọ́tà ó ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pẹ̀lú bó ṣe já sí wípé ọ̀wọ́n gógó oúnjẹ àti ebi tó fi mọ́ èèyàn ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ń pariwo káàkiri orílẹ̀-èdè yìí nígbà tí ààrẹ yóò tún wá ṣe níṣe ni ó ń yọ àwọn mínísítà kọ̀ọ̀kan tó tún fi àwọn míì dípò nínú èyí tí kò tán ìṣòro níbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Wàyó ẹni tó jẹ́ alukoro àgbà fẹ́gbẹ́ òṣèlú Labour Party LP ìyún Obi Ora Ifọ̀ tó náà fi ohùn léde tó sì kọ ibi ìyà èyí tó kọ sí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé lánàá òde yìí. Níṣẹ́ ni ó sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ó ní kì í ṣe òun ló kàn pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ tó yọ ọwọ́ àwọn mínísítà kan láwo tó sì fi àwọn míì dípò wọn. Nínú ètò ti sọ di mímọ̀ wípé ó tún tú àwọn mínísítà kan ká yàmàyàmà tó sì tún ti lẹ̀ àwọn míì papọ̀ mọ́ra wọn. Ó ní gbogbo èyí níṣe ni òun kọ́ ló kàn láti tẹ̀lé àbí tó lè mú ojútùú bá ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípa ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó ń bẹ lóde yìí. Báyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó gbé ìgbésẹ̀ pẹ̀lú bó ṣe yọ àwọn mínísítà kọ̀ọ̀kan kúrò ní orí ipò nínú èyí tí òǹkà wọn jẹ́ 5 tó sì tún ṣe bẹ́ẹ̀ tó dá àwọn mínísítà kan pọ̀ mọ́ ara wọn àti èyí tó tún parẹ́ pátápátá lánàá òde yìí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ìpàdé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ èyún Federal Executive Council FEC ní olú-ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òsì júwèé ilé fún àwọn mínísítà 5 kan nínú ìta àtìrí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ amòfin Ujuken Ohaneye tó jẹ́ mínísítà fọ́rọ̀ àwọn obìnrin àti Lọ́lá Adéjọm mínísítà fún ìrìnàjò afẹ́, ọ̀jọ̀gbọ́n Tahiru Mahmood Sanu mínísítà fún ètò ẹ̀kọ́ pẹ̀lú Abdullahi Mohammed Gwanzo mínísítà
mínísítà kejì fún ilé ìgbé àti ìdàgbàsókè àwùjọ tó fi mọ́ Jamila Bio Ibrahim tó jẹ́ mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ọwọ́ òsì júwe ilé fún àwọn márààrún yìí tó sì fún àwọn méje míì dípò wọn. Wàyí o, níṣe ni alukoro ẹgbẹ́ òṣèlú LP Labour Party ló wà ní ihun tó yẹ kí ààrẹ ṣe òun kọ́ làárẹ̀ ń ṣe, torí ta ní kí òkòbó rẹ̀ bọ̀ òun kọ́ ló ń bọ̀, ṣùgbọ́n sọ pé òun lè bọ̀ ìgbà gbẹ́rẹ́ bó bá di òru ọ̀gànjọ́. Lórí ìyọninípò àwọn mínísítà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ìgbésẹ̀ rẹ̀ lánàá yìí náà la sì wà, pẹ̀lú bó ti já sí wípé ní tí ẹlẹ́kùn fi ń sunkún bẹ́ẹ̀ ni aláyọ̀ fi ń yọ̀ báyìí lọ́rọ̀ àwọn òṣìṣẹ́ mínísítà fọ́rọ̀ àwọn obìnrin èyí tí wọ́n yọwọ́ rẹ̀ láwo lánàá òde yìí, pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ mínísítà ọ̀hún bí wọ́n ṣe ń jó tí wọ́n sì ń yọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àfihàn fọ́nrán fídíò nínú èyí tí ìgbàgbọ́ wà pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn obìnrin èyún Uju Kennedy Ohaneye ó ní àwọn òṣìṣẹ́ náà pẹ̀lú bí inú wọn ṣe ń dùn tí ayọ̀ wọn sì kún nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde wípé arábìnrin náà lòun ti yọ nípò mínísítà ọ̀hún gẹ́gẹ́ bí àfihàn fọ́nrán ọ̀hún èyí tí Abubakaru Siddiq Usman tó jẹ́ ọ̀kan nínú olóyè inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó fi léde sójú òpó ayélujára alátagbà X lánàá òde yìí. Ibẹ̀ ni wọ́n ti ṣe àfihàn àwọn òṣìṣẹ́ tí wọ́n ń jó tí wọ́n sì ń yọ̀ tínú wọ́n sì ń dùn tí wọ́n sì ń sọ̀rọ̀ ní abẹ́ fọ́nrán ọ̀hún nínú ìtàn ti sọ wípé ní ìparíparí rẹ̀ ogun gbogbo padà sẹ́ nínú èyí tí wọ́n fi ń yọ̀. Báyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tí wọ́n ń fi ojú ti ìwòye tàwọn náà tí wọ́n ń fi sí wípé ohun tẹ́lẹ̀kùn mà fi ń sunkún òun ni aláyọ̀ tẹ̀yìn mà fi ń yọ̀ yìí o. Lórí ọ̀rọ̀ ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ, gómìnà méjì mìíràn ló tún ti ṣe bẹ́ẹ̀ fakọyọ báyìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìkéde iye tí wọn yóò máa san fáwọn òṣìṣẹ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà 80,000 naira fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jùlọ. Gómìnà náà ó gbé ìgbésẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ kọmíṣánná fẹ́tò ìròyìn ìpínlẹ̀ Akwa Ibom ìní Mobong tó fi ìròyìn náà tó fi léde síta lánàá òde yìí. Ó ní lẹ́yìn tí àgbáríjọ àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Akwa Ibom nínú ìta ti rí olórí àwọn òṣìṣẹ́ àti àwọn àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Akwa Ibom tí wọ́n ti jọ fi orí okòó sọ̀dúnrún tí gómìnà ìpínlẹ̀ náà tó sì kéde wípé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà 80,000 naira ó ní agbára ìjọba òun ká tí ó sì bẹ̀rẹ̀ sísan rẹ̀ nínú oṣù èyí tí a fẹ́ tẹnubọ̀ yìí. Bákan náà ó ní ọmọ ṣe sórí pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ Kebbi Nasiru Idrisi bọ́nà ti ṣe bẹ́ẹ̀ tó ti kéde ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin náírà 75,000 naira ní olúlu ìpínlẹ̀ Kebbi tán pè ní Birni ní olúlu ìpínlẹ̀ Kebbi náà, pẹ̀lú bí gómìnà ọ̀hún bó ṣe fi ọ̀rọ̀ náà léde lásìkò tí wọ́n ní ìjókòó àti ìfẹnukò lórí iye tí wọ́n yóò san fún àwọn òṣìṣẹ́ lásìkò igan ni ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Joe Ajaero ni ó ṣe bẹ́ẹ̀ tó darapọ̀ mọ́ wọn lásìkò náà tí wọ́n sì kéde rẹ̀ lójú rẹ̀ wípé àwọn yóò máa san ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin náírà fáwọn òṣìṣẹ́ àwọn tínú Joe Ajaero tó sì ṣe bẹ́ẹ̀ tó dùn sí ìkéde ọ̀hún pẹ̀lú bí wọ́n ti sọ mọ́ wípé gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, gómìnà ìpínlẹ̀ Kebbi, gómìnà ìpínlẹ̀ Èkó àti gómìnà ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fakọyọ pẹ̀lú bí wọ́n ti ṣe ìkéde èyí tí iye tí wọ́n fẹ́ máa san fáwọn òṣìṣẹ́ wọn tó ṣe bẹ́ẹ̀ tójú ti ìjọba àpapọ̀ lọ. Ọyàn ló máa ń dùn Bobrisky o la fi ṣe bẹ́ẹ̀ gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Iléeṣẹ́ agbófinró tó wà ní Alágbọ̀n ní ìpínlẹ̀ Èkó ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà fún wa ní àná òde yìí wípé lójijì ni wọ́n gbé nsakọ́nsábò tí ń ṣe bí ọkùnrin tí ń ṣe bí obìnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Idris Okuneye tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Bobrisky lọ sí ilé ìwòsàn lójijì lánàá òde yìí. Àmọ́ ṣá níṣe ni iléeṣẹ́ agbófinró ní èyí tó wà
ní alágbọ̀n tí wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé kì í ṣe pé adédé gbé Bobrisky lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n níṣe ní ń pariwo nínú ọgbà ẹ̀wọ̀n tó wà nínú àtìmọ́lé tó wà nínú ìtàn tó ti sọ di mímọ̀ wípé ọyàn ń dùn òun púpọ̀ jù tó sì mú kí àwọn gbé ọkọ̀ gbókùúgbà láàárẹ̀ tí wọ́n fi gbé sí inú rẹ̀ láti gbé lọ sí ilé ìwòsàn àwọn agbófinró ètò wà ní Fálọmọ́ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún Special Fraud Unit SFU ó ní ó ṣe àbẹ̀wò sí Bobrisky láti fi lè mọ bí ìlera rẹ̀ bí ó ṣe jẹ́ gan-an ṣùgbọ́n ikọ̀ oníròyìn Vanguard ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àbẹ̀wò sí Bobrisky nínú ọkọ̀ gbókùúgbà láàárẹ̀ ọ̀hún nínú èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì sọ di mímọ̀ wípé ọyàn ló ń dùn òun àti pé láti bí wákàtí mélòó kan tó ti wà ní àhámọ́ àwọn ènìyàn yìí níṣe ni òun kò ní àlàáfíà tó péye tó sì fẹ́ jẹ́ kí òun lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú kàyéfì ló jẹ́ nígbà tí wọ́n bí nsakonsabo Bobrisky léèrè wípé ẹ dákun mà ẹ bá wa fi orúkọ yín léde kí lorúkọ tẹ̀ ń jẹ́ sí ìyàlẹ́nu wọn níṣe ni Bobrisky pe ara rẹ̀ ní Ìdírísì Òkúnnẹyẹ tó sì sọ dímọ̀ pé èwo ni ká múnú méjèèjì báyìí akọni ni àbí abo ṣùgbọ́n ṣá o wọ́n ní Bobrisky òun ló wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí látàrí ọyàn èyí tó ń kígbe wípé ó ń dùn òun ní kíkankíkan. Nítorí ìyàwó mi ni mo ṣe bẹ́ẹ̀ tí mo lọ rèé jí ọ̀kadà ọ̀daràn tọwọ́ àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun bá wọn ló ṣe èyí di mímọ̀. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rasheed Abdullahi ẹni ọdún 28 ó ní ọwọ́ ti bàbá yìí pẹ̀lú bí ikọ̀ àmọ̀tẹ́kùn ṣe fi páńpẹ́ òfin mú gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọmọyẹlé Adékúnlé èyí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní láti ìlú Òmùaran ní ìpínlẹ̀ Kwara ó ní arákùnrin Rasheed Abdullahi ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jí ọ̀kadà tó sì gbé wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlà Ọ̀ràngún kó tó di wípé ọwọ́ bá ní 30 ọjọ́ oṣù kẹsàn-án èyí tá a lò tán yìí nínú àlàyé tí wọ́n sọ di mímọ̀ pé Rasheed Abdullahi ọ̀daràn tó jí ọ̀kadà náà èyí tí wọ́n sọ di mímọ̀ wípé ó ṣe ó ní ara ìyàwó òun ni kò yá ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì gbìyànjú láti wá owó èyí tí òun yóò fi tọ́jú rẹ̀ lòun fi ṣe bẹ́ẹ̀ tó ń jí ọ̀kadà ǹjẹ́ bó ló ṣe jí ọ̀kadà náà ó ní àsìkò tẹ́ni tó ní ọ̀kadà náà gbé ọ̀kadà náà kalẹ̀ tó sì wọnú mọ́sálásí lọ láti lọ rè kírun ó ní ogun orí ọ̀kadà ọ̀hún ó yá ṣe àlàyé fún wa bó gan wa ni ọwọ́ ṣe bà ọ́ ó sì sọ di mọ̀ wípé lásìkò tó ń gun ọ̀kadà náà ní ìlú ìlà Ọ̀ràngún ó ní ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n dẹ̀ ń dúró látàrí pé ọ̀kadà ọ̀hún ó ní kò ní nọ́mbà ìdánimọ̀ tó sì fi ọ̀rọ̀ wa lẹ́nu wò tó fi wá jẹ́wọ́ wípé níṣe ni òun jí ọ̀kadà o kẹ́ẹ̀sì wá mọ̀ wò ó ìṣẹ́ kan kì í dédé sẹ́ ìyàwó òun tí ara rẹ̀ kò yá òun ló fà á tóun fi jí ọ̀kadà náà tó sì fẹ́ fi owó rẹ̀ tọ́jú aya òun lọ́ọ̀dẹ̀ àmọ́sá olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ni lẹ́yìn tí ìwádìí àwọn ti fojú hàn níṣẹ́ làwọn yóò takọ́sọ rẹ̀ sọ́dọ̀ àwọn agbófinró tí yóò sì tibẹ̀ di èrò ilé ẹjọ́ báyìí. Orí ti bẹ́ẹ̀ kó olórin ìlú mọ̀ọ́ká tàkasúfèé kan yọ ní àná lọ́wọ́ ikú òjijì nígbà tí àwọn kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ yin ìbọn mọ́ ní ìpínlẹ̀ Ògùn. Olórin tàkasúfèé tí orúkọ rẹ̀ ń jẹ́ Habibu Òkìkíọlá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable orí ti ṣe bẹ́ẹ̀ tó ti kó yọ ní ọwọ́ ikú òjijì báyìí ní àsìkò tí ọ̀dọ́kùnrin kan tó ṣe bẹ́ẹ̀ tó yìnbọn ìléwọ́ pélébé tó jì mọ́ Portable ṣùgbọ́n tó ṣe bẹ́ẹ̀ tí orí kó yọ ní ìlú Ọ̀tà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ní ìgbàgbọ́ wà pé ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe fi fídíò náà síta èyí tó ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú èyí tí akọrin tàkasúfèé Portable tó ti ń kígbe tó sì ti ń ké gbàjarì nínú fọ́nà ọ̀hún pé ẹ mọ̀ gbà mí ẹ rà mí kalẹ̀ yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní sinimá fẹ́ pa mí ìbọn mọ̀rẹ́ tí wọ́n yìn mọ́ mi orí mọ̀ ni kò jẹ́ kí n ti sọ dásọ̀hún wàyí ò níṣe ni àwọn ènìyàn ni wọ́n ti fi páńpẹ́ òfin tí wọ́n ti fi gbé arákùnrin èyí tí kò sẹ́ni tó mọ orúkọ rẹ̀ ṣùgbọ́n tó wà nínú fọ́nrán ọ̀hún tó yin ìbọn náà mọ́ olórin tàkasúfèé náà gbogbo akitiyan àwọn oníròyìn láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní gbólóhùn lórí ọ̀rọ̀ náà wọn ló já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ṣe jágara tí kò sì fèsì sí gbogbo àtẹ̀jíṣẹ́ èyí tán fi ránṣẹ́ sí i. Ìròyìn tí Yorùbá Nation báyìí
ààrọ Sunday Ìgbòho kí ó má ṣe yọjú sí ibi ìpàdé tí àwọn lọ́balọ́ba pè é sí ní ìpínlẹ̀ Èkó. Àwọn olólùfẹ́ akọni ajìjàgbara náà ó ní wọ́n fi ohun náà léde gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ olólùfẹ́ ọmọ Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ìgbòho Òòṣà bí wọ́n ṣe ń fi ẹ̀dùn ọkàn wọn àti ìwòye sí wọn tí wọ́n fi hàn lórí ìpàdé èyí tí àwọn lọ́balọ́ba gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè tí wọ́n pè tí wọ́n ní yóò wáyé ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fi ojú ìwòye wọn sí hàn wípé kí olóyè ọmọ Adéyẹmọ kí ó má ṣe dá wọn lóhùn kí ó sì má lè ṣe lọ síbẹ̀ torí wípé àmẹ́ni tó ń sọ ni ara lamọ ẹnìkankan kò sì mọ́nú báyìí wọ́n sọ dímọ̀ wípé kí olóyè ọmọ Adéyẹmọ kó ro àtẹ̀yìnwá kó sì ṣe sùúrù lórí ìgbésẹ̀ èyí tí ó ń gbé ọ̀hún pẹ̀lú bó ṣe já sí wípé a kò mọ́nú àwọn lọ́balọ́ba a sì mọ ìgbésẹ̀ èyí tí wọ́n fẹ́ gbé yìí níṣe ni kí olóyè ọmọ Adéyẹmọ kó tí ọgbọ́n yìí sí ìpè wọn tó bá wá já sí pé ohun pàtàkì wà tí wọ́n fẹ́ bọ́ ọmọ Adéyẹmọ sọ ẹ jẹ́ ká wá ọjọ́ míì àti ààyè ibòmíì láti fi ṣe ìpàdé ọ̀hún ó ní gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ ọmọ Adéyẹmọ ni wọ́n ń sọ tí wọ́n sì fi ń gba ajìjàgbara náà ní ìmọ̀ràn. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ́yìn náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì orúkọ mi ò ní yípadà ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì tẹ́ wá yìí kẹ́ ẹ lè máa rí wa wò lájà balẹ̀ bàbá ṣe ń mú wa lórí ìkànnì yìí náà mo kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.